wa ò lè wà ní kó tó di pé à bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ìkíni káàbọ̀ màá lọ bá bàbá wa sókò. Mo kí gbogbo wa àkójọ fún àkókalẹ̀. Mo dúpẹ́ gidigidi ní ọwọ́ Ọlọ́run tí a dí ọjọ́ pè, a dá oṣù, a dá ọdún kò, a wá sí ààfin nílùú lórí wa lórí Ògbómọ̀ṣọ́. Mo dúpẹ́ gidigidi lọ́wọ́ bàbá wa Adéyẹyè Ẹnìtàn Ògbómọ̀ṣọ́ ọ̀gbẹ́ni kọ́kùnrin. A máa jẹ iṣẹ́ o. Ọgbọ́n àti òye tẹ́ fi kó wa jọ ló la máa pèsè fún mi. Ẹ̀mí gígùn àti àlàáfíà ni Ọlọ́run máa fi ojú rẹ̀. Lórí nǹkan tẹ́ ń ṣe lé ní ẹ máa rere ibẹ̀ nípa Ọlọ́run á wà pẹ̀lú yín o. Olórí, mo kí ẹ̀yin náà ẹ kó rere ní ọ. Ọlọ́run máa wà pẹ̀lú yín o. Ìgbà tẹ́ wá dẹ̀ wá ní Ifẹ̀ wẹ́rẹ́bà kẹta resource nígbà so kábàámọ̀ ẹ̀wọ̀n àdínkù owó àdínkù àlàáfíà àdínkù ọmọ ìbéèjì láti ẹ̀mí gígùn láti máa ṣe parí ọ̀rọ̀ lábàá Ọlọ́run. Wọ́n á kí bàbá wa pọ̀ sí bíbá fámìlì John Olúrọ́pọ̀ Ògúnwùsì àwọn bàbá wa. Mo dúpẹ́ gidi lọ́wọ́ wọn fún bó ṣe kọ́ wa ní àṣálẹ̀. Mo dúpẹ́ gidi. Mo dẹ̀ dúpẹ́ lórí màmá wa náà, olórí àgbà màmá Mòkúrò ẹ̀ṣẹ̀ gan-an ẹ̀kú ìdílé. Máa dúpẹ́ lórí àwọn olóyè wa lọ́wọ́ àdìmúlà kábíyèsí lérò lára ẹ̀ṣẹ̀ wọn ẹ̀kú ìdílé. Ìkọrin lá máa bára ṣe o. Ní sí bàbá wa kábíyèsí Adéyẹyè Ẹnìtàn lọ́nà ló máa dúró tẹ̀yìn náà. Inú yẹn máa dùn ní o. Nínú gbogbo àṣẹ ń dùn lálẹ́ yìí fún ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní gbogbo wa inú yín náà máa dùn ní o. Mo kí àwọn àbúrò mi tàn sí bíbá látòrí Adétúnjí Fọláṣadé Adéṣọlá Adébímpé Folúṣọ́. Mo dúpẹ́ lọ́wọ́ wọn. Mo kàn wà bíbá yìí ṣùgbọ́n because of one thing or the other they couldn't make it. Èèyàn tóbi ni wọ́n àgbà ìfẹ́rẹ́ lẹ́mọ́ máa bára ṣe. Mo lè dúpẹ́ lọ́wọ́ àwọn fámìlì wa náà látòrí pòfẹ́sọ̀ fámìlì wa. Ẹ má bínú pé mo kọ́ kí fámìlì yìí náà àdúpẹ́ parí ẹ̀. Thank you very much. God bless. Pẹ̀lú àṣẹ bàbá wa Ọlọ́fẹ̀ẹ́ Àdìmúlà bí a ṣe dé ètò yìí.
lóko rẹ̀. Ẹ̀dá sọ pé kábíyèsí o. Nínú táwọn yìí, bàbá wa lọ́wọ́ náà wọ́n parí gbogbo àdúrà yìí lọ́wọ́ àdúgbò náà yìí mọ̀. Kí àwọn ọrùn mọ̀lẹ̀. Dúdú ọlá dúdú ilẹ̀. Àrùn olóyè Oòduà. Olórí aládé òkè ìbísí. Ẹ̀rọ wa ṣe aláìwá. Ìyẹn kú bàbá. Bàtà ń bọ̀ lọ́jà. Bàbá. Ọpẹ́ fún Ọlọ́run ní agbára Ọlọ́run ẹ̀dúgbò ẹ̀dátọ́ nínú àlàáfíà ló máa lọ pẹ̀lú ayé ojú onígbò ríbi ojú onígbò ríbi onígbò ríbi lágbára Oòduà àwọn babaláwo bàbá tó tẹ̀lé ìlú láti orí wọn títí dé bàbá tẹ́ pàṣẹ lọ́wọ́ wọn àṣà láti lè yí ẹ̀ wá rí ìdọ̀mú ìwọ́fẹ́ ọ̀hún. Ìlọ́wọ́ ẹkú tọ́jú ọmọ ènìyàn lọ́rùn ló rẹ yín wá sí ayé láti wá jíṣẹ́ tí Ọlọ́run wá yín ẹ̀jẹ̀ ní àjẹyè. Bàbá ìbá ìdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ìbá ìdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run
lọ́wọ́ tó lẹ́wà pẹ̀lú yín kò ní fi yín sílẹ̀. Orí àpèrè tẹ́jókòó lé lórí ó ní agbára kábíyèsí ó ju ìmọ̀ ẹ̀dá lọ ṣùgbọ́n Ọlọ́run ló rán yín pẹ̀lú ní báyìí kò bàjẹ́ lọ́wọ́ alára kò bàjẹ́ lọ́wọ́ ajérò kò bàjẹ́ lọ́wọ́ wà lọ́jọ́ àga bàbá kò ní bàjẹ́ lọ́wọ́ yín. Mo kí yín ẹ kú oríire bàbá. Mo kí olórí ẹbí Sòkò ẹ kú àgbà tó fi ẹ̀dùn yẹ láàrin ìlú nílé Ifẹ̀ Sòkò lọ́wọ́ àjẹ́ lọ́wọ́ àjẹ́ bí ẹ ṣe ń ṣe tòun dẹ̀ ń dẹ̀ lọ́rùn àní bíbẹ̀ wọn kò ní ṣẹlẹ̀ sí mi. Wọ́n á fẹ́ ọwọ́ àtọ́lọ́ yìí kí bàbá gbà ojú wọn ò ní rí bí o gbogbo tó ju wọn rìn náà wọ́n máa rí rere. Wọ́n á fi àsìkò yìí kí gbogbo àwọn ẹgbẹ̀rún tó wà tẹ̀ sí bí èyí mẹ́rìndínlógún tó gbólúfẹ́ gbìmọ̀ kò kí gbogbo ọmọdé jọ àsìkò èrí tí ń ṣe o. Wọ́n á kí àwọn àna wa ẹ̀lẹ́ o kò kí o alẹ́ ká ló ń lọ ìṣèǹtẹ́lẹ̀ yín nínú ilé Odùduwà kò ní di aráyé ló. Ọlọ́run Olódùmarè àdúró ti bí ẹ ṣe débí yìí tí Ọlọ́run ti ara yín mú ọmọ jáde láti jẹ́ kó jẹ́ ìyàwó bàbá wa Àrólé Oòduà. Ọmọ náà kò lè gbà lọ́wọ́ yín. Ọdún èyí ẹ mọ̀ sí rere ẹ ní kábàámọ̀ pé kí ló dé lọ́wọ́ ìfẹ́ bàbá o. Ṣùgbọ́n wo lórúkọ gbogbo Ifẹ̀ mo wádìí mo lè mọ̀ pé bóyá Èkìtì dání odò Ẹ̀bùwá Ìkálẹ̀ ọmọ mo mọ Ìkálẹ̀ ọmọ Odùduwà ni kábíyèsí aláṣẹ. Ṣùgbọ́n àwọn kan bá ìtàn jẹ́ àwọn ọmọ Ìkálẹ̀ Adira àdúgbò wọn ò fi bí sílẹ̀ wọ́n lè jẹ oyè Ìkálẹ̀ àṣẹ ògidì ọmọ Yorùbá ni. Ilé rẹwà ó mo fẹ́ bẹ́ẹ̀ ilé ìmọ̀ àti bàbá èyí mọ̀ máa ń bàbá tí olùbá gbé ọkọ owó òbí ẹ̀ lójú wá ó owó òbí ẹ̀ lójú wá. Tá a bá fi àgbò fún inú àwọn bàbá wa wá di ogun ẹ̀rẹ́ lẹ́ni ọmọ wa ti di ọmọ yín ó ti di Ifẹ̀ ọ̀mẹ́rẹ́ àmẹ́wọ̀ ọ̀mẹ́rẹ́ tí àwọn alábàárẹ̀ ti délé ìlú yìí àti di ọmọ Ìkálẹ̀ bàbá wa bàbá lórí ayé gbogbo ẹ̀ní fàdékù lọ́wọ́ ẹ̀ní fàlàwò lọ́wọ́ àbí ọkùnrin àbíló àbí obìnrin àbíyè léyìí ní ìṣòro náà máa fún un. Wọ́n máa wá kọ́ ní àwọn eré fún nínú ìlú Ifẹ̀ nínú ilé Odùduwà yìí. Ṣùgbọ́n oníkàmíkàdé ìtọ́kọ̀ díẹ̀ ní ìjáde. Bàbá òní kìsàláyà kan. Wọ́n máa ń kọrin kan lẹ́fẹ̀ẹ́. Kábíyèsí olómi mo tẹ̀lé yín pàṣẹ. Wọ́n ní orí kéré ọdẹ kéré orí ọ̀jẹ̀ wọn orí wà ọ̀jẹ̀ wọn orí ọ̀jẹ̀ ọba orí ọ̀jẹ̀ orí ọ̀jẹ̀. Bàbá mo fẹ́ sọ fún ọmọ yìí tí bàbá wa Àrólé Oòduà lọ́dọ̀ sí aya ọkọ̀ wọn ni wọ́n mójútó wọ́n lè gbọ́ tẹ́lẹ̀ náà nígbà yìí náà wà yìí ó ti yí ìṣèlú àwọn Yorùbá ṣe rí rere
kẹ́ẹ̀tó fọ̀ ẹ máa bára yín lórí Facebook kẹ́ẹ̀tó sọ ẹ̀rìtì ẹ bára yín lórí Facebook. Tí ẹ̀ bá lè ti lọ lé ọkọ tó bá ti mú rí lọ tó mú wà lọ kó wo bí ìyá wọn wọ́n ti ṣe ní ilé bàbá wọn. Obìnrin tí ò bá rí ilé ọkọ kìí jẹ́ èèyàn ọmọ ẹ̀ kìí jẹ́ èèyàn tí a bá ọlọ́run bí ọ̀rọ̀ rí bí ó máa bí ọmọ ojú ọmọ òní rí bí àwọn adé jẹ́ èèyàn kò náà jẹ́ èèyàn àwọn tó bá lé ká fún wọn ṣe ẹ̀kọ́ ká fún wọn ṣe káwọn àwọn méjèèjì àti mẹ́ta mẹ́rin ká fún wọn ṣe ẹ̀gbọ́n tàbúrò ká má gbọ́ tẹ̀lé náà ọkọ wọn ní tọ́lú dúdú obìnrin tó lè fi tọ́jú ọkọ ó wà jèrè ní ọkọ ìgbọ́n tí àwọn olùfẹ́ gbé àlù ní ọkọ kó lágbára bẹ́ẹ̀ tó bá bèèrè lọ́wọ́ ọ̀rọ̀ tó bí wọn àti bàbá àwọn ọ̀rọ̀ tó pè wọ́n máa rí wí o àbí bàbá ilé ilé wa o lọ́wọ́ àwọn ìlọ́wọ́ lẹ́sìn ní láyọ̀ ẹ bá padà láyọ̀ olórí kábíyèsí o olórí aya olórí ìrìnàkù wàrí jẹ wàrí mu wàrí ná wàrí lò lórúkọ gbogbo fẹ ilé lóko lẹ́yìn òbí láti tọkàntọkàn àti ẹ̀mí ìmòrè àfìgbà yẹn wọlé nìyí gẹ́gẹ́ bí aya bàbá wa òní àrólé Oòduà. Àwọn kan tí mo ti sọ fún àwọn bàbá gẹ́gẹ́ fi ìdí náà sí ọwọ́ sí ọkọ yìí ní kẹfẹ́ o. Àwọn fẹ̀má kọrin nù ní obìnrin tó bá ti tó bá kọkà nìkan yìí owó ọ̀fẹ́ lórí ilé máa ń ra akọ lára ìyọnu bàbá rẹ máa rí níbẹ̀ yìí àwọn ìyá ní tẹ́bá ní ẹgbẹ́ ara kan ẹ má fẹ́ lórí sọ ẹnikẹ́ni ayé ti yí àwọn èèyàn lẹ́fẹ́kẹ́ rí bẹ́ẹ̀ ṣe rí olówó bàbá ìdá lẹ́fẹ́ ṣe rí oríire àti àdàbà oríire sunkún kí ìwọ ọlọ́run kò bá kú àìsàn bá dúkùn báyìí gbogbo tó ní àdàbà ní yẹ ẹ̀kẹsẹ̀ káwó kí sọ lórí ẹni máa lé ọkọ òde rẹ òde o ẹni máa lé ọkọ òde rẹ lóde yìí o kò rẹ̀ ní kàwámọ̀ ó bẹ̀ yìí sùúrù lọ fi ní obìnrin fi gbére ọkọ ẹ má lò máa kọyà á jìyà ọyìn nìkẹ́ ní iṣẹ́ ọkọ yìí wà lọ́kọ yìí láàbò wá ní tọ́jú bàbá àwọn ìyá ní ẹmúra yìí ẹ̀bùn tàbúrò oríṣi kí àwọn wà àwọn àkẹ́rù máa yà ibi ayé ẹbí yẹn náà máa lọ abẹ ọdún máa pàṣẹ ẹbí àbúrò kò ní ṣàìsàn lórí yìí o gbogbo orí kan méjì lọ sọ fún aríbẹ o ní orúkọ gbogbo fẹ lórúkọ àwọn àgbààgbà mẹ́rìndínlógún àwọn ìṣòro àwọn awo àwọn àgbààgbà awo ìlú Ilé-Ifẹ̀ torí pé kí nígbà tó lọ́ máa dáyé Ifẹ̀ àti ní àṣà tá ń ṣe káwọn àṣà méjì lọ́dún wọlé Ifẹ̀ ọlọ́run dẹ̀ bẹ́ẹ̀ bí tàbí lọ àwọn aláṣí bàbá bí tàbí lọ látara fi hàn òní kábàámọ̀ kò wá bí lébi o ló ṣe débi láyọ̀ ẹ̀mí àkùn ẹ̀yà àti bàbá ẹjọ́ máa fọwọ́ pawó ẹ̀fírí ìdíjóbi òbí dàbò ẹ̀yin lórí ìgbà ẹ̀yin gbogbo fẹ̀ bàbá ó kí yóò bá mú ìṣòro kárí ẹ̀ yóò ẹ̀rí ìṣòro mi àbòkú yóò àbòwú àbòwú àbíyà àbíyà lè máa ló ga ẹ̀rí ìdààmú bí ẹ ṣe ń ran gbogbo ìyà lọ́wọ́ tí ọlọ́run dẹ̀ gbogbo yín ọlọ́run yín dẹ̀ lẹ́yìn yín ohun tó máa pa yín kò ní lè yín jẹ ó máa lè jẹ máa pa yín o àwọn àgbàlú bẹ́ẹ̀ o ó dẹ̀ ti rí bẹ́ẹ̀ o kábíyèsí olómi.
Ẹ̀dá sọ pé kábíyèsí o. Kábíyèsí aláṣẹ láì nílò ọ̀nà pẹ̀lú gbogbo àwọn àlejò wa. Ẹ jọ bàbá ń lọ bẹ̀yẹ àwọn àti olóòlù wa kọ́kọ́ jọ ya fọ́tò. Wọ́n á máa yà fọ́tò yìí àfẹ́ gbàrà wa lásìkò ẹgbẹ́ àpèjúbí. Ẹni rí mi lánàá Kábíyèsí máa jẹ́ Ògúnwùsì àti Olúwatóbi lọ́wọ́ fún ètò ìsìn Olúwatóbi Ògúnwùsì. Wọ́n fẹ́ dìde báyìí láti máa ya àwòrán gẹ́gẹ́ bí wọ́n ti ń ṣe. Ìlú ọ̀nà tí wọ́n wé kábíyèsí máa jẹ́ torí àṣẹ bàbá kábíyèsí torí ètò ìkọ́ra àwọn àgbàdo olórin àgbáyé ó wà pẹ̀lú wa ń bí. Bàbá yín torí olórí ránṣẹ́ wá fi ṣe ìdàpọ̀lẹ́jọ́ bá pàtẹ́wọ́ fún wọn dáadáa ẹ máa pàtẹ́wọ́ fún wọn ẹ pàtẹ́wọ́ fún wọn. Tí àsìkò láti tó ní kéde kan wá kọ́yá ẹ máa bọ̀ ẹ mọ́ ìyà ti dáyé. Wọ́n yà ti dáyé wọn. Sọ́wọ́n láì pọ̀ àti oúnjẹ. Sọ́wọ́n láì pọ̀ àti oúnjẹ. Sọ́wọ́n láì pọ̀. Ilé wa o. Bí oníkálukú wá ṣe. Tí àsìkò bá ti tó, máa ń pe tí bá ti pe àwọn bàbá wa tí wọ́n máa ń wọlé fún bàbá. Eléyìí ni a máa ń pè ní wórí eléyìí tó ń pè ní communication with ancestors. Lásìkò yìí, máa bẹ gbogbo wa tí wọ́n ti wọlé gbogbo wa káàkiri torí nǹkan tí wọ́n ṣe wọ́n mú kí aṣojú àwọn alálẹ̀ ìyẹn bàbá wa wọlé ìṣàbáyọ. Tí bá ti pè wọ́n, ẹgbẹ́ owó wa ká káàkiri káàkiri máa rí nínú àṣà wa àti ṣe wa èyí tí ọ̀pọ̀lọpọ̀ gbogbo wa láti gbàgbé. Ní sísẹ̀ntẹ̀lé ní àwọn ìṣòro yìí wà, àwọn àṣòro náà wà nídìí àwọn nǹkan tí àwọn bàbá wa jogún tí wọ́n dẹ̀ ṣe tó sí àsìkò yìí. Gbogbo wa ni wọ́n ní ipa tí wọ́n kó nígbà wáṣẹ̀ tó fi jẹ́ kí ó túbà ó túṣẹ. Pẹ̀lú àṣẹ bàbá kábíyèsí, abẹ́ ní àárín ìṣẹ́jú kan sí àsìkò yìí. Ṣùgbọ́n gbogbo wa ò lè wà ní kó tó di pé àbẹ́ ọ̀rọ̀ ìkíni káàbọ̀ màá lọ bá bàbá wa sókò láìpẹ́ bàbá tó ń ṣètò ẹ̀. Lájọ́ ni ọmọ ọrùn wọlé. Lájọ́. Àwọn aṣọ́rọ̀ tí ó yẹ kó please.